A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers Martin Amaewhule ti ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú borí ìjínigbé àti ìgbìyànjú àti ṣekúpa láti ọdúnmọ́dún. Amaewhule ṣe àfihàn yìí níbi ìsìn ìdúpẹ́ fún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti pé ẹni ọdún 52 tí ó wáyé ní ilé ìjọsìn All Saints Anglican Church Eliezu ìjọba ìbílẹ̀ Obio-Akpor ní ìpínlẹ̀ Rivers. Amaewhule ṣàlàyé wípé kìí ṣe wípé òun kàn ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí lásán, ọ̀pọ̀ ló ti gbèrò àti dẹ́mi rẹ̀ légbodò tí Ọlọ́run kò gbà fún wọn. Ó ṣe ìrántí ìrírí rẹ̀ ọdún 2008 tí orí kó yọ nínú ewu ikú. Amaewhule fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn tí ẹnikẹ́ni kò ṣe ìdánimọ̀ wọn jí gbé ní ilé rẹ̀ lẹ́yìn ìsìn ọjọ́ ìsinmi. Ó ní òun kò mọ̀ wípé àwọn tí wọ́n jí gbé wà nínú ilé ìjọsìn pẹ̀lú rẹ̀. Lẹ́yìn ìsìn ni wọ́n fi ọgbọ́n tẹ̀lé dé ilé rẹ̀, de àwọn ẹ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi jí gbé. Wọ́n gbé e wọ inú igbó lọ níbi tí wọ́n dè é mọ́lẹ̀ sí fún ọjọ́ 5. Wọ́n fi ẹ̀gún gún lẹ́sẹ̀, àpá ní gbogbo ara rẹ̀ níbi wọ́n ti ń gbé e láti ibìkan sí ibòmíràn láàrin igbó. Ìpápánu bisikí ni wọ́n fi ń bọ́ fún gbogbo ọjọ́ tí ó lò pẹ̀lú bí ẹ̀jẹ̀ ṣe ń dà ní ara rẹ̀. Ó wá fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún gbogbo oore, ìbùkún àti ìpamọ́ rẹ̀ láti ọdúnmọ́dún. Ó ní bí Ọlọ́run bá ṣe ohun nínú ayé ènìyàn, ó yẹ kí ènìyàn mọ̀ ọ́ lóore. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch. Adájọ́ Emmanuel Danjuma Subilimu láti Ilé-ẹjọ́ National Industrial Court ìlú Àbújá ti ṣe ìdáwọ́kọ̀ fún ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì àgbà Pengassan láti má gùnlé ìyanṣẹ́lódì tako ilé-iṣẹ́ ìfọpo Dangote. Níbi ìdájọ́ òní ni adájọ́ Subilimu ti ṣe ìdáwọ́kọ̀ fún Pengassan láti má dáwọ́ pínpín epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì fún iléeṣẹ́ ìfọpo Dangote dúró. Yàtọ̀ sí Pengassan, lára àwọn tí wọ́n jọ ń jẹ́jọ́ láti rí iléeṣẹ́ NNPCL, àjọ alámòjútó epo NMDPRA àti NUPRC. Àgbà amòfin kan George Ibrahim tí ó ṣe àríyànjiyàn gbè lẹ́yìn Dangote ni ó pè fún ìdájọ́ ìgbà díẹ̀ láti fi ṣe ìdáwọ́kọ̀ fún Pengassan, àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àti gbogbo ìsọmọgbé rẹ̀ láti má dáwọ́ iṣẹ́ dúró sí ọ̀dọ̀ Dangote. Ibrahim ṣe àríyànjiyàn wípé iléeṣẹ́ yìí jẹ́ iléeṣẹ́ tó ń pèsè epo, pín epo fún àwọn iléeṣẹ́ àti lílo ará ìlú tí okòwò wọn ṣe pàtàkì sí ìdàgbàsókè ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post. Alákòóso ètò orí afẹ́fẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo Oríyọmí Hamzat ti bu ẹnu àtẹ́ lu olùdíje du ipò ààrẹ àná níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi wípé kò bu ọ̀wọ̀ fún àṣà Yorùbá àti àwọn ará Ìbàdàn, pẹ̀lú bí ó ti ṣe àpèjúwe Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ní "arákùnrin mi, my dear brother" nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ sí i. Lórí ètò Ṣókànwá Special ni Hamzat ti ṣe àpèjúwe ọ̀rọ̀ Obi ní ìtàbùkù sí àṣà Yorùbá. Ó ní ẹ̀yin ará ilẹ̀ Yorùbá, ẹ̀yin ará Ìbàdàn, Obi ti yájú sí yín. Ó pe Olúbàdàn orí adé ní ọ̀rẹ́ mi. Agbóhùnsáfẹ́fẹ́ yìí ṣàlàyé wípé òun kò ṣe èyí láti fi tako iṣẹ́ òṣèlú Obi, ṣùgbọ́n láti fi dáàbò bo iyì àpèrè. Bákan náà ni Hamzat ṣe àríyànjiyàn wípé ààrẹ Bọ́lá Tinubu pàápàá mọ irú àwàdà tí ó lè bá Olúbàdàn ṣe nígbà tí ó ń bá a sọ̀rọ̀. Ó ní ààrẹ kò pè é ní ọ̀rẹ́ mi, òun ní Olúbàdàn ti di bàbá rẹ̀. Ìròyìn jábọ̀ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Reno Omokri náà bu ẹnu àtẹ́ lu bí Obi ṣe àpèjúwe Olúbàdàn ní ọ̀rẹ́kùnrin mi, bí ó ti ní àpèrè yìí jẹ́ àpèrè tí ó ní agbára àdáyébá. Ọjọ́ Àbámẹ́ta ni Obi kí Ọba Ládọjà kú oríire lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ṣe àpèjúwe oyè rẹ̀ gẹ́gẹ́ bí orísun iyì fún ìran Yorùbá àti Nàìjíríà. Lẹ́yìn awuyewuye yìí ni Obi fi àtẹ̀jíṣẹ́ mìíràn léde wípé òun kò ní lọ́kàn àti yájú sí ọba. Ó ní èdè tí òun pè jẹ́ bí òun ṣe máa ń ṣe àpèjúwe àwọn ènìyàn pàtàkì tí òun bá bu ọ̀wọ̀ fún gidigidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune.
olú ti kéńtà orílẹ̀ ní ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá ìpínlẹ̀ Ògùn ọba adétòkunbọ̀ tẹ́júoṣó ti bu ẹnu àtẹ́ lu olórin fuji táyé àkàndé tí gbogbo ènìyàn mọ̀ sí Táyé Currency lórí orin tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àìlápọ́nlé àti àìtọ́ classless and unbefitting tí ó kọ níbi ayẹyẹ ìgbadé olùbàdàn kẹrìnlélógójì ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà tí ó wáyé ní ọjọ́ ẹtì. Ìròyìn jábọ̀ wípé fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ṣe àfihàn ibi tí olórin yìí ti ń kọrin wípé wèrè la fi ń wo wèrè. Nínú àtẹ̀jáde ni ọba Tẹ́júoṣó ti ní olórin yìí kọ̀ láti bu ọ̀wọ̀ fún ayẹyẹ tó ń lọ lọ́wọ́ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìsọkúsọ tí kò buyì kún ayẹyẹ tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ibi ìgbadé ọba Ládọjà tí ó kún fún àwọn èèyàn pàtàkì títí kan ààrẹ Bọ́lá Tinubu kọ́ ni ó yẹ kí Táyé Currency ti máa kọ irúfẹ́ orin bẹ́ẹ̀. Èyí kò ṣe àpọ́nlé iyì àti àṣà, yẹ̀yẹ́ ni ó dá sílẹ̀. Ó ní àpèrè àwọn baba ńlá wa kì í ṣe fún yẹ̀yẹ́, bákan náà ni ìgbadé ọba kì í ṣe fún ìsọkúsọ. Báwo ni Táyé Currency ṣe máa kọ irúfẹ́ àṣàkáṣà bẹ́ẹ̀ lójú gbogbo àgbáyé? Kò yẹ fún irúfẹ́ ayẹyẹ bẹ́ẹ̀. Ọba Tẹ́júoṣó fi kún un wípé àwọn àgbà òṣèré bíi King Sunny Adé, Commander Ebenezer Obey, Alhaji Wasiu Ayinde Marshal tàbí àwọn olórin ìbílẹ̀ mìíràn ni ó yẹ fún irúfẹ́ ayẹyẹ báyìí láti ṣe ìgbélárugẹ àṣà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.